dèní kò sí bí àwọn gómìnà yìí fẹ́ sọ wípé kí Fúlàní àti màálù àtẹni tó ń da tó ń gbin oko kan tó máa gbégbé àlàáfíà bí ipá kan ń tanra wa jẹ ní oko dídí ni kò ṣeé ṣe. Ìmọ́lẹ̀ àtòkùnkùn wọn ò lè jọ gbé papọ̀. So àwọn olóyìnbó ní kí wọ́n má fi square peg sí round hole kò possible. So nídìí èyí àfi kíjọba lọ fún àwọn onímàálù níbi tán fẹ́ máa kó màálù wọn sí táwọn olóyìnbó ń pè ní ranch. Àfi kán lọ ṣe yẹn kò sí bọ́n ìjọba gbé papọ̀ ìjà máa dé rẹpẹtẹ ni. Ṣé bóun náà la wà náà yìí gbogbo ọba kọ́ ló fún àwọn Fúlàní nílẹ̀. Èmi sẹ́lù tìlú sẹ́lù èmi ò fún Fúlàní ní 1 meter of land ká má tẹ̀ sọ pé 1 plot. Mo dẹ̀ ṣe lófin ni láti ọdún 16 tí mo ti joyè pé kò sí èèyàn ọkọ̀ Fúlàní kan ò lè ní 1 plot ní sẹ́lù àti gbogbo agbègbè ẹ̀. DC kò dẹ̀ sí ẹni tó tàpá sófin yẹn torí tá a bá ti fún Fúlàní nílẹ̀ Fúlàní á ní òun ti ní dúkìá lórí ilẹ̀ wa wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa fẹ́yàwó wọ́n á máa lọ fáwọn ọmọ ìdílé ọba wọ́n á máa fún wọn lóyún wọ́n á máa bí ọmọ wọ́n á ní ọmọ àwọn ti di prince ọmọ wọn lẹ́tọ̀ọ́ láti jọba nílùú yẹn. So èmi ò ṣe mo ṣú ọ̀pá àwọn ọba tó ṣe wọ́n kábàámọ̀ yẹn sí ìsọ̀rọ̀ mo dẹ̀ sì tún sọ èmi náà mo pẹ̀lú ẹni tó dúró pé gbogbo nǹkan tí Sunday Igboho ń ṣe fún òmìnira ilẹ̀ Yorùbá ni adẹ̀ láti dúró tì. So tọ́ba mi ò bá sọ̀rọ̀ bóyá ó jẹjẹkújẹ ń bẹ̀ ẹni tí Fúlàní bá lóun fún mi ní kóòkì lásán rí kó bọ́ síta kó wá sọ èmi ò gbá ẹni tí lọ Fúlàní ò ní nǹkan tó fẹ́ fún mi torí tẹnu bá jẹ ojú àti ìjọba ò jẹ́ kí àwọn Yorùbá kó wọ́n gbé nǹkan síta láti bá Fúlàní jàgà yẹn torí pé fúnra wa náà la máa tọ́ka àwọn olóṣèlú la máa tọ́ka ẹ̀mú lágbájá ẹ̀mú tàmẹ̀dọ̀ ẹ̀mú làkàṣègbè ìdí ẹ̀ lóníkálùkù fi ń sá pé kọ́ má dárúkọ mi ìwọ̀n bá díẹ̀ tí Sunday Igboho ṣe ẹ̀wù gbogbo ohun tó ti dálẹ̀ rẹpẹtẹ. Wẹ́ iṣu ọlọ́pàá àbílẹ̀ solution nìyẹn torí commissioner of police director DSS controller of immigration wọn sí lábẹ́ gómìnà wọ́n bá gómìnà ṣiṣẹ́ ni ìyàtọ̀ wà nínú ẹni tó ń bá gómìnà ṣiṣẹ́ àti ẹni tó ń ṣiṣẹ́ lábẹ́ gómìnà torí wípé ẹni tó ń ṣiṣẹ́ lábẹ́ gómìnà tó bá pàṣẹ fún wa gbọ́ nǹkan kí nǹkan tó bá sọ fún wa ṣe ṣùgbọ́n ẹni tó ń bá gómìnà ṣiṣẹ́ nígbà tí gómìnà bá fún ní instruction kan á tún ṣẹ̀ṣẹ̀ padà lórí lọ́pọ̀ ọ̀gá ẹ̀ làwọn sọ fún pé ohun tí gómìnà sọ yẹn ṣe àbí kó má ṣe. So nídìí èyí ó ṣe pàtàkì kí issue state police kó ṣẹlẹ̀ so that gómìnà á ní gbogbo agbára lórí ẹni tó bá fi síbẹ̀ láti sọ pé nǹkan báyìí ni kó ṣe. Àsìkò tá a wà yìí káwọn bàbá wa kàn gbé nǹkan síta kí àwọn ọ̀dọ́ bẹ̀rẹ̀ sí ní gbáradì torí pé ó ti fẹ́ di ogun abẹ́lé and èmi ò gbọ́nú ìtàn rí pé Gàmbàrí kó Yorùbá lẹ́rú. Mò ń fi àsìkò yìí pé gbogbo àwọn Yorùbá àwọn ọ̀dọ́ Yorùbá àwọn àgbàlagbà Yorùbá àwọn olóṣèlú Yorùbá wípé àwọn Fúlàní ti rọ̀gbà yí wá ká o ẹ jẹ́ kí oníkálùkù tètè dìde kó múra ogun ti dé ogun abẹ́lé ti dé o nílẹ̀ Yorùbá àfi ká tètè múra láti jà. Tí Nàìjíríà bá pín gan ló dájú Yorùbá nation là ń sọ ẹ jẹ́ ká má bá tiwa lọ torí ọmọlúwàbí làwa wọ kì í dúyàn lọ́rùn ìran dúdú lọ́rùn ẹran léyà ni èmi rí tó ń dú lọ́rùn nílẹ̀ Yorùbá tó bá ti di pé ká máa dúra wa lọ́rùn yìí ó bẹ́tà kò ní ká kò máa lọ́rùn rẹ̀ tí ó bá jẹ́ pé ihun tó máa fún wa ní àlàáfíà nìyẹn ẹ jẹ́ kí a pín kó ní ká kò máa lọ. Ibi tó ti ń ṣe ọrọ̀ ajé gbogbo Nàìjíríà náà tó ń produce almost 30 to 35% of the economy wa ṣe bí NPA Èkó yẹn náà ni ṣe báwa náà la ní orílẹ̀ wa náà ló wà á ti gbaraja lóhun àlùmọ́nì rẹpẹtẹ rìfánárì Ògùn Èkó náà ló wà ilẹ̀ Yorùbá ló wà gbogbo nǹkan torí ilẹ̀ Yorùbá ní àlàáfíà yẹn náà dẹ̀ ni a fi ní gbogbo nǹkan tá a ní so a ní problem tó bá máa pínkó nígbà tó máa bá tiẹ̀ lọ ẹni tó gbèlú kan tí ò gbé bẹ̀ lálàáfíà kì í ṣọmọ ìlú bẹ̀ torí pé tó bá jẹ́ ìlú wọn nílẹ̀ Yorùbá wọn ni máa dúró èèyàn bẹ̀ ibi tó bá tí wọn bá mọ̀ pé ilé tòun lélẹ̀ kò ní fẹ́ kí léun bàjẹ́ so gbogbo yẹn àyèsí ọ̀rọ̀ ni wọn kì í ṣe ọmọ ìlú wa torí ọmọ ìlú wa ò ní máa pa àwọn èèyàn ẹ̀ àwọn ò gbọ́ rí kéèyàn lóhun ọmọ ìlú ibì kan kó máa lọ pààyàn àwọn ọmọ Nàìjíríà tó di ọmọ ìlú Amẹ́ríkà ṣé wọ́n lọ pààyàn bẹ́ẹ̀ ni ṣé onílé máa jẹ́ kílẹ̀ bàjẹ́ ni àgbàrá òjò ni wọ́n jẹ́ wọn láwọn òkò lé lọ onílé ní onígbà
wọ́n ti ná pa àwọn èèyàn ní ọ̀pààyàn lówó dé Kétu mo pe oníjàlẹ̀ Kétu ó nílò tọ́ ni wọ́n ní wọ́n ti pààyàn ń gò àwọn náà ti pààyàn ní Bògílà ṣùgbọ́n títí ìrọ̀lẹ́ ìní àmọye èèyàn tó pa à béèrè lọ́wọ́ ọlọ́pàá èèyàn mélòó ló kú torí tá bá sọ pé èèyàn kan ń sàbẹ̀yàn méjì ó lè dìrọ̀lẹ́ kan ní èèyàn mẹ́fà ni tàbádẹ̀ léèyàn mẹ́fà ni ó lè dìrọ̀lẹ́ kan ọlọ́pàá léèyàn mẹ́ta ló kú so onídìí èyí àṣàtẹ̀ ní èèyàn tó pa nírọ̀lẹ́ yìí táwọn ọlọ́pàá bá wọn ṣiṣẹ́ wọn tó wọn pé wọn pé èèyàn mélòó náà pa wẹ́n nǹkan tó dáa nìyẹn torí tó bá fi inú gbogbo ìjọba ìbílẹ̀ ta ní Ogun State tó bá ní ráǹṣì ní ìjọba ìbílẹ̀ ẹ̀yọ kan ṣo ṣe mọ̀ pé gbogbo ìbílẹ̀ tó kù pátápátá wọ́n á máa ṣe nǹkan ọ̀gbìn wọn á dẹ̀ máa lọ déédéé kò ní sí pé Fúlàní lọ pa wọ́n bẹ̀ so kí àwọn gómìnà lọ sọ́dọ̀ president mo ti sọ tẹ́lẹ̀ wọ́n lọ gba intervention fund lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì kí wọ́n lọ ṣe ranch fún wọn tó bá fẹ́ pé lóòótọ́ ni wọ́n fẹ́ kí wọ́n máa ṣe ọrọ̀ ajé ìmàlú wọn níbí báyìí mo ti sọ tẹ́lẹ̀ mo ti ṣàdúrà pé kọ́lọ́n jẹ́ kí Ọọ̀ni pẹ́ lórí oyè kọ́pẹ́ mi ò fẹ́ sàn kankan lórí ẹ̀ torí àwọn lọ́balọ́ba ti ní ká dá ọ̀rọ̀ yẹn dúró so Ọọ̀ni kò sí nǹkan tá a fẹ́ yọ kúrò ńbẹ̀ olórí ọba ilẹ̀ Yorùbá Aláàfin náà olórí ọba ilẹ̀ Yorùbá kọ́lọ́n kó fún ọ lẹ́mìí gígùn àtàlàfíà so bóyá jẹ́ ni ẹ̀ kó sí wàhálà. wẹ́ẹ́ Sunday Igboho èèyàn tí atótilétò èèyàn ni èèyàn tí ó wà òkè ni kò sí nǹkan kan tí but ó jẹ́ èèyàn tó jájìjàǹgbara ni nǹkan máa ń ta lára ó ti rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ìwà dọ̀tí àti bí ìgbà tó yẹ pé èèyàn di ẹrú nínú ìlú ẹ̀ wọ́n máa ń kóyàn lẹ́rú lọ sílùú òdì kejì ni kì í ṣe pé èèyàn àwa tó máa di ẹrú àlejò àwa kọ́ mọ nílùú lẹ́rú nǹkan dọ̀tí ni ló ṣe ká lára ju every other person lọ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kò ń ṣe pé bóyá ó lè jókòó sínú ilé ẹ̀ ṣe bó níyàwó lọ́mọ ẹ̀mí ẹ̀ ló gbé síta ló fi ń ṣe gbogbo wàhálà tó ṣe ṣùgbọ́n má foko mi dáná ìjọ kan là ń kọ ó ti pẹ́ tí kinní ti ń ṣẹlẹ̀ àmọ́ lásìkò yìí ẹ kọ́ sílẹ̀ lẹ́ni eléyìí ló máa fòpin sí gbogbo ẹ̀ àmọ́ tó máa ṣẹlẹ̀ lọ́la tó rọ́lọ́run ló mọ̀la bàbá mọ́ tó máa ṣẹlẹ̀ lẹ́ni ṣùgbọ́n èmi mọ̀ pé ibi kan ni kinní ìmàjá sí kò sí kìlọ̀ tẹ́mi fẹ́ ṣe fún Sunday Igboho ni pé kó ṣọ́ra kó wo ìta kó wọlé torí ẹ̀ǹkùlé lọ́ta wà ilé la ṣe ní gbé kó má dẹ̀ fi inú ẹ̀ hàn yẹn ó tán ṣùgbọ́n mi gbàdúrà fún pé àwọn alálẹ̀ Yorùbá tó rí iṣẹ́ takuntakun tó ń ṣe wọ́n á túbọ̀ dúró tì kò dẹ̀ ní bọ́jọ́ lọ́jọ́ lọ àwọn tó láyé wọ́n á fún ní agbára kékeré lónìí àwọn Odùduwà àtẹ̀wọ̀rọ̀ wọ́n á tún wá fún lágbára tó ju ètò tì ní lọ gbé jẹ́ ni.